kalẹ́ o, gbogbo ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, àǹtí wa, ẹ̀gbọ́n wa, a kí yín pé ẹ kalẹ́. A kí gbogbo ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà tí wọ́n fi ojú ayọ̀ wo fídíò wa ní ìgbà gbogbo. A kí gbogbo yín náà wípé ẹ káalẹ́, ojú òní ti gbogbo wa pátá. Fàkókò yìí kí gbogbo àwọn èèyàn wa pátá tí wọ́n ti wà nínú àwẹ̀ wípé ẹ̀mí ó máa ṣíkà pẹ̀lú àṣẹ ti Èdùmàrè. Àwọn èèyàn wa pátá tí wọ́n wà nínú àwẹ̀, mo fi àkókò yìí náà tún kí yín. Mo sì tún fẹ́ fi àkókò yìí tún rọ̀ yín wípé kẹ́ ẹ bá wa fi ọ̀rọ̀ Yorùbá Nation, kí ẹ bá wa fi sínú àdúrà àwẹ̀ yín. Gbogbo àwọn èèyàn wa pátá, àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi, tí a sì jọ ń sa eré ọ̀rọ̀ Yorùbá Nation, pé kí ẹ bá wa fi ọ̀rọ̀ Yorùbá Nation yìí, kí ẹ tún bá wa fi sínú àdúrà nínú àkókò àwẹ̀ tí a mọ̀ pé àkókò gbígbàdúrà ní ọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ ṣé gan ni. Tèmi ti yín tòótọ́, èmi ni bàbá confam JP, èmi ọmọ yín náà ni. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ṣíà àwọn fídíò yìí, mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Ẹ máa bá wa subscribe, mo bẹ̀ yín náà pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Èmi ò wáta nítorí pé mo fẹ́ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò wáta nítorí bẹ́ẹ̀. Èmi ò ṣe fídíò nítorí ọ̀rọ̀ owó, ṣùgbọ́n mo sì tún tẹnumọ́ ní gbogbo ìgbà ohun tí Olúwa rán èmi lèmi wá ṣe ní ìta. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, mo sì jẹ́ ẹni ẹ̀mí, mo jẹ́ ẹni tí ń darí ìjọ ẹ̀mí, mo sì máa ń ṣe iṣẹ́ ẹ̀mí fún àwọn ènìyàn ní Nàìjíríà ni àti ní gbogbo àgbáyé. Bí ìgbésí ayé tí èmi ṣe rí nìyẹn. Olúwa so mí pọ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ Yorùbá Nation ni, ká sì lè máa sọ níbo ló bá dé, níbo ló wà, níbo la wà báyìí. Olúwa tún ti rán wa jáde lónìí. Èní jẹ́ ọjọ́ Wednesday on the 14th April 2021. Olúwa tún ti rán wa jáde sí gbogbo ẹ̀yin ènìyàn wa pátá nílé lóko wípé ẹ má jẹ́ kí ìbẹ̀rù kankan kó wà nínú ọkàn wa. Kò bá wọn kí wọ́n lọ pín ráìsì ní Kánò, kò sí ìtókun àwa. Kò bá wọn kí wọ́n lọ pín ráìsì ní Kaduna, kò sí ìtókun àwa. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, òun ni kí ẹ má jẹ́ kí a bá irú ìwà yìí ní ọwọ́ yín, nítorí pé ohun táwa ń lé ó ti kọjá ráìsì dìríkà. Bóyá dìríkà 10 ló wà nínú báàgì èyí tí wọ́n ń pín kiri. Ohun tá à ń lé ó ti kọjá ẹ̀ pátápátá. Ẹ má jẹ́ kí a bá wa nídìí irú ìwà ìbàjẹ́ báyìí, nítorí pé ọjọ́ ọ̀la wa làwa jáde fún, là ń lé fún gbogbo àwọn ọmọ Yorùbá gidi nílé àti lóko. A ò dẹ̀ kọ ohun tó lè ṣẹlẹ̀. Kò sí ohun tí a ò ní ìbẹ̀rù kankan nínú ọkàn wa. A dẹ̀ ń dúró nídúró wípé gbogbo ọ̀nà tí wọ́n bá fẹ́ gbà, àwa náà wà nílé. Ẹ má jẹ́ kí àwa tí Ọlọ́run ń lò tá à ń sáré kiri lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó ń tẹ́tí gbọ́ mi pátá, ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ má jẹ́ kí a bá yín nírú ìwà ohun tí à ń sọ yìí, pé kí wọ́n wá máa gbé ráìsì tó agolo dìríkà 10 kó gbélé yín lọ́wọ́. Ráìsì tá à ń sọ yìí gan kò tó yín ṣe àwẹ̀ tán. Ó pẹ́ jù ní ọjọ́ kìíní, ọjọ́ kejì ó ti tán.
ẹ má jẹ́ kí a tún ta ọjọ́ ọ̀la wa fún àwọn tí wọ́n pera wọn ní wicked politicians yìí. Wicked, deeply, I am calling them deeply wicked politicians. Agolo ráìsì mẹ́wàá tí kò tó èèyàn láti jẹ oúnjẹ, tí kò tó èèyàn láti ṣe kankan. Ìdílé mélòó ló fẹ́ jẹ agolo ráìsì mẹ́wàá èyí tí wọ́n ń pín? Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni, ìyẹn ò bá kan wa jẹ́ náà o. Tá a bá bá yín níbẹ̀ o, òun táwa ń lépa, òun làwa ń lépa. Àwa ń lépa ọjọ́ ọ̀la wa ní ọwọ́ wa. À ń lépa Yorùbá nation kó lè wá sí ìmúṣẹ. No going back. Whatsoever tí wọ́n bá lè fi máa intimidate wa, gbogbo tóun kan lè máa pàṣì sí wa, tí wọ́n ń send sí wa pé ká jáwọ́, ká jẹ́sẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Àwa ò lọ́wọ́ kankan tá a máa já, bẹ́ẹ̀ ni àwa ò ní ẹsẹ̀ kankan tá a máa já. Ẹni tó bá máa kú ló máa kú. We are waiting for you. 2023 election can never come to pass. We are waiting for you. If you like, distribute rice. If you like, if you can even distribute your leg, we don't care. But what we are saying is that 2023 election in Southwest kò lè wáyé. Bó bá àwọn yìí kẹ́ lọ di dodo àwọn ọmọ ogun kẹ́ kó wọn wá sí ilẹ̀ Yorùbá, dodo ọmọ ogun tẹ́ kó wá lẹ́ máa bá ní ilẹ̀ ńlẹ̀. Wàláì, ẹ wo ọ̀rọ̀ wo ètò tí wà ńlẹ̀, dodo ọmọ ogun tẹ́ kó wá, tí ẹ kó wá, òun lẹ́ máa bá ní ilẹ̀ ńlẹ̀. Ẹ bá wọn nílẹ̀ lẹ́ mọ̀ pé Yorùbá ó ti dúró tán, ó ti rẹ́dì láti gba rẹ̀ kúrò nínú ìnira tẹ́ ẹ pè ní òmìnira láti 1960 to 2021. Ẹ fi ọkàn yín balẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko. Ọkàn wa ò ṣèkì o. Àwa ṣì wà nínú ohun tá à ń sọ, a ṣì wà nínú ohun tá à ń plan, a ṣì dúró gbegigbegi. Ọlọ́run dẹ̀ ṣì wà lẹ́yìn wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ jọ̀ọ́ ẹ fi ọkàn yín balẹ̀. Kò sí ewu rárá. Kò bá àwọn Afẹ́nifẹ́re kí ó endorse wọn wípé they will become the president of Nigeria 2023. Well, we don't care. We have our plan. We know they have their plan. But listen to me. Ọlọ́run ló rán wa jáde. We are tired of Nigeria. That is all we are saying. A country that is not working for 61 years, 61 good years, a country that is not working for those years can never work. And that country is Nigeria. We are ready to remove ourselves from Nigeria. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko, mo fẹ́ kí ẹ máa rántí gbogbo ìgbà tí Olúwa ń sọ nípa wípé Yorùbá nation máa dúró, Nàìjíríà máa yà. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ awùwà ìbàjẹ́ yìí, wọn ò ní gbà láti fi wá sílẹ̀ pẹ̀lú àlàáfíà. Lẹ́yìn náà kí ẹ lọ máa múra ogun. Ẹ pé mò ń sọ lójoojúmọ́, mo ò dẹ̀ ní yí padà tó pé Olúwa ló ń sọ. Ohun tó dẹ̀ ń sọ, òun ni mò ń tẹnumọ́, tí mò ń sọ fún gbogbo àgbáyé. Kò sí vote ní Southwest. Bó wọn kí wọ́n gbọ́, bó wọn kí wọ́n má gbọ́, wọ́n máa rí nígbà yẹn. We don't need your money. We don't need your car. We don't need your food. We don't need restructuring in Nigeria. All we need, it is Yoruba nation. That is all. We don't need it. We don't need your money. Once again, we don't need your car. We don't need your food. We don't need restructuring in Nigeria again. All we need, it is Yoruba nation. From 1st October 1960 to 2021 is a wasted years. 61 years, a wasted years. If a country, tí ìlú tó bá máa ṣoríire, tí ìlú bá máa dúró, kí n sọ fún yín, 61 years is enough to stand. But a ti lò 61 years tán now.
síbẹ̀ kò sí àyípadà. Ìlú yìí ń bàjẹ́ sí lójoojúmọ́ ni. Ohun tó ti bàjẹ́ sílẹ̀ kí n sọ fún yín 10 years a ò lè tún ṣe. 10 years a ò lè tún ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko. Ohun tí mo ṣe wá ta lẹ́nu ni pé ẹ má jẹ́ kí ohun tí wọ́n ń pín yìí ẹ má jẹ́ ká bá lọ́wọ́ yín. Kì í ṣe ọwọ́ yín làwa ti gbọ́dọ̀ bá, nítorí wípé ohun tí à ń lé ó kọjá ráìsì tí wọ́n ń pín. Ẹ jẹ́ ká fi yé wọn wípé kì í ṣe owó wọn la nílò. Ẹ jẹ́ ká fi yé wọn wípé kì í ṣe gbogbo àwọn ohun tí wọ́n gbé síwájú wa, àwa tá à ń sọ̀rọ̀ yìí náà wọ́n gbé síwájú wa. Ṣé mọ́tò ló fẹ́ ni? Àwọn máa ra mọ́tò fún yín. Ṣé owó ló fẹ́? Àwọn máa fún yín lọ́wọ́. These politicians, sometimes I will look at them. Èmi ò ní ìdí owó sẹ́. Bí jẹ́ 50,000 ló wà nínú àkáǹtì mi, ẹ̀yàn mú òkè. Ṣé ní 50,000 tó wà ń bẹ̀ yìí ó tẹ́ mi lọ́rùn? Ó tẹ́ mi lọ́rùn kí n kú nínú Nàìjíríà, kí n kú pẹ̀lú 50,000 naira ju wípé kí n kú pẹ̀lú 50 billion lọ. Ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. I am okay that ọjà wo lèmi gbé kalẹ̀ tí mò ń ta? Kò sọ́jà kankan tí mo gbé kalẹ̀ tí mò ń ta. Wòlíì ni mí. I am a prophet. Are you getting me? So therefore, ó pè mí nínú ayé yìí tó rí yìí pèsè, nínú ayé tí mo ti pé kò sí nǹkan kan bẹ̀, nínú ayé tí mo ti pé àwọn èèyàn a máa kú, a dẹ̀ máa kú, a máa padà sọ́dọ̀ Ọlọ́run. Ó pè mí kí n kú òun nínú ayé pẹ̀lú 50,000 naira nínú àkáǹtì mi. Yí pé kí n kú òun ayé pẹ̀lú 500 billion nínú ẹ̀, kí n máa kọ́lé kiri bí ẹyẹ kiri, kí n máa ní estate kiri, ilé tẹ́ pé ìyàwó ní gbé lọ, ọkọ̀ tó jẹ́ pé ìyàwó ní gbé lọ. We don't need your car. I'm telling you again. We don't need your money. I am telling you again. We don't need all your promises you have said. All we need is Yoruba nation, and we will stand on it till the day we realize the mission of Yoruba nation. Forget about that your money, useless your money. Forget about that your useless car that you are telling us you want to give to us. Forget about it. We don't need it. Look at it. Wasted years. Ẹ wo dodo yìí àwọn president tó ti jẹ. Ẹ wo Alhaji Abubakar ó jẹ, it's a wasted years. Benjamin Nnamdi Azikiwe is a wasted years. Major General Johnson Thomas Irosi is a wasted years. General Yakubu Gowon is a wasted years. They are president of Nigeria. They are head of state in Nigeria. It's a wasted years. General Muritala Mohammed is a wasted years. Look at this woman again. General Olusegun Obasanjo is a wasted years. And you said we should still wait. You wait. You will have to wait. How can we wait with all these things? How can this work? Ṣé yìí lè ṣeṣẹ́ mọ́? Ẹ wá dúró àwọn tí wọ́n ti jẹ president Nàìjíríà, and it is not àgọ́dá jẹ́ wípé ọ̀rọ̀ Nàìjíríà lọ sókè ojoojúmọ́ ilẹ̀ ni, ayé Nàìjíríà ń bàjẹ́ sí lójoojúmọ́ ni. Shehu Usman Shagari, the same thing. He's a president of Nigeria. It's a wasted years. During his time, Major General Buhari is a wasted years. That useless man that come back again is a wasted years. General Ibrahim Badamasi Babangida is a wasted years. Adekunle Oladeyinde Shonekan is a wasted years. General Sani Abacha is a wasted years. Abdul Salam Abubakar is a wasted years. Again, Obasanjo enter is a wasted years. Kill and waste time wa fún. Ẹ̀ẹ̀mejì l'Ọbásanjọ́ ló ṣe president nílùú yìí tí kò dẹ̀ sóhun tó ṣe fún wa. Tó bá yá wọn náà bá Ọbásanjọ́ òun ló gbé fóònù wọnú Nàìjíríà. Ṣé kò tó kó gbé fóònù wọnú Nàìjíríà? Sórí ẹ̀ ti yí ni, ṣáyé ẹ̀ ti bàjẹ́ ni, kò tó kó gbé fóònù ní at the second time tó ṣe president. Ṣé kò tó kí fóònù wọnú Nàìjíríà? Ṣé inú afẹ́ wà nínú òkùnkùn títí láéláé ni? Let us talk to ourselves. Olórí burúkú kan a máa ní pé Tinubu òun ló ṣe democracy. Ṣé kò tó tí a kì ní democracy? If it is not that you are mad, if it is not that you people are crazy, ṣé kò tó ká ti ní democracy? Why are they there? Are they not the leader? What they are the leaders? They are to give us whatever we need in our life.
ṣùgbọ́n làwọn ìlú òyìnbó ṣe, Amẹ́ríkà ń ṣe náà, UK ń ṣe, gbogbo Europe ló ń ṣe, Asia ló ń ṣe, gbogbo àwọn ọmọ ìlú wọn, they satisfy them, they are the leader. Everybody can never be a leader. Somebody will be a leader because of some people, and he has to treat those people better. Ọbásanjọ́ ń lè gbé fóònù wọ Nàìjíríà, ṣé kò tó ó bá tiẹ̀ wá gbé wọ ọgọ́ orí burúkú ló máa padà ṣe gbẹ̀yìn ayé ẹ̀. Tó o bá gbé wọ at the time tó jẹ́ president ẹlẹ́ẹ̀kejì gan, ṣe orí burúkú ni ó máa ṣe gbẹ̀yìn ayé ẹ̀. Orí burúkú yẹn náà dẹ̀ lọ ń ṣe sí. Wọ́n ń pera wọn ní pásítọ̀ kiri, wọ́n ń pera wọn páwọn ti gbàgbọ́, wọ́n ń wọ aṣọ kérúbù kiri, àwọn pẹ̀lú àwọn olórí burúkú tí wọ́n jọ ń fẹ́ra wọn, tí wọ́n pera táwọn yẹn náà ń pera wọn ní, tó ń pera wọn ní rẹ́fúrẹ̀ tí wọ́n jọ ń fẹ́ra wọn, tó jọ ń dóra wọn kiri, tí wọ́n jọ ń dóra wọn kiri dodo, tó ń pera wọn lédè wọn wọ́n wọ aṣọ kérúbù kiri. Ẹ̀ ń tọ́ra yìí, ẹ̀yin títí yìí ti ta, ṣé yìí mọ iye ayé èèyàn tí ẹ ti bàjẹ́ kẹ́tù wá máa wọ aṣọ kérúbù tẹ́ pera ní pásítọ̀, tẹ́lẹ̀ ti change. You have changed. You have become a pastor now. Eti balẹ̀jẹ́. That is just the reason. Ewuli, you can never. Irú yìí, mú ẹ̀ṣẹ̀ olórí tóbi gan. Tó lórí bá ti lè dẹ́ṣẹ̀ tí kò jẹ́ kó dá. Mi ò lérò pé Ọlọ́run lè forgive olórí yẹn. Tó bá dẹ̀ máa forgive olórí yẹn, olórí yẹn ní láti lọ tún gbogbo nǹkan tó ti bàjẹ́ ṣe. Wọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ ò dúró ní dúró pé ẹni tó fẹ́ tún gbogbo ohun tó bàjẹ́ ṣe. Ẹ ń sọ̀rọ̀ síwájú, ẹ ń sọ̀rọ̀ sẹ́yìn. À ń sọ nípa Yorùbá nation. A máa kọ́kọ́ rí pé ẹ sọ̀rọ̀ síbẹ̀. Tó bá tún yá ẹ tún máa sọ̀rọ̀ síwájú. Kò possible. We are ready. No going back. Yorùbá nation will stand. Ẹ ṣèjọba ẹlẹ́ẹ̀kejì náà, the same thing náà ni, gbogbo ẹ̀ bàjẹ́ náà ni. Musa Yar'Adua, the same thing náà ni, is a wasted years. Goodluck Ebele, Jonathan, is a wasted years. Muhammad Buhari, ẹ tún gbé wọlé padà, ẹ tún wò. Ẹjọ́ ń tọra yín, the same people in the system. Ṣé olórí burúkú ni Nàìjíríà ni? Ṣé gbogbo àwọn tí Nàìjíríà, ṣáyé Nàìjíríà tí wọ́n bàjẹ́ ni? The same people all the time. These people are old. Ó jẹ́ kí wọ́n park wọn in a place called the bomb wọn dànù ni. This generation must be bombed. We must bomb this generation. That is all. Kò sọ̀rọ̀ ní bẹ́ẹ̀. All this generation must be bound. Ẹ tún wá dé, ẹ tún léyàn kan Tinubu, òun ló lè ṣe. Táwọn yìí ò bá ti lè ṣe, kí ni Tinubu fẹ́ ṣe? Ṣé Tinubu tó ti kú tán yẹn? Ẹ̀rí tó ṣubú ní mítìnì tó lọ ní Kano. Wọ́n lọ ń lọ́ọ̀ṣì búùkù kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bàbá ti sùn. Ṣẹ́ni tó ń sùn lórí ṣíà. Nígbà tí gbogbo Nàìjíríà wà wájú ẹ̀ tó ń sùn. Ṣẹ́ni yẹn ló fẹ́ lead Nàìjíríà. Gbogbo yín mọ̀. Ṣùgbọ́n nítorí pé ọlá tẹ̀ ní àkókò wọn, nítorí pé owó tẹ̀ ní àkókò wọn, ọrọ̀ tẹ̀ ní lákòókò wọn, kò jẹ́ kí ẹ kíà nípa wípé ẹnikẹ́ni ń jẹ ìyà rárá. Kò jẹ́ kẹ́ kíà tó bá dẹ̀dẹ̀ ṣọ́ọ̀ṣì kan lẹ́ ń lọ. Ìkan tá a ṣe ń sọ̀rọ̀ sí gbogbo àwọn pastors yìí nìyẹn. Tó bá ń ṣe olórí burúkú ní gbogbo àwọn pastors yìí, ṣebí ṣọ́ọ̀ṣì kan lẹ́ ń lọ. Níṣẹ́ ló jẹ́ kí gbogbo ṣọ́ọ̀ṣì yẹn kó kọ́ yìí ni. Tí wọn ò bá dẹ́kọ̀ yìí, àwa sì máa sọ̀rọ̀ s'Adébóyè, a sì máa sọ̀rọ̀ s'Olúkọ̀yà, a sì máa sọ̀rọ̀ sí Kúmúyì, a sì máa sọ̀rọ̀ sí Oyèdépò, a sì máa sọ̀rọ̀ sí gbogbo ṣọ́ọ̀ṣì tó wù kẹ́ máa lọ nítorí pé olórí burúkú ni gbogbo àwọn pastors yẹn. We will continue talking to them, a sì máa sọ̀rọ̀ burúkú sí wọn. Àwọn pastors tí wọ́n máa jóná, tí wọn ò ní wọ ìjọba ọ̀run, ẹ lọ kọ sílẹ̀, àwọn yóò lè wọ ìjọba ọ̀run. Àfìgbà tí àwọn pásítọ̀ tí wọ́n bá ṣe gẹ́gẹ́ bí obìnrin opó tó dá owó kékeré, tí Jésù ti sọ wípé nínú dodo yìí owó ẹni tó ṣe ìtẹ́wọ́gbà nìyí, ó tán. Ẹ tó lè rí tí pásítọ̀ tó lè wọ ìjọba Ọlọ́run. Àwọn olówó fẹ́ ṣe nínú wọn. Ẹni tó dówó kékeré gan máa ń sọ tiẹ̀ ni. Owó kékeré tó bá da ní church, wọ́n máa ń sọ tiẹ̀. Wọ́n ló lórí burúkú, àwọn òfò lórí burúkú ní church, àwọn èèyàn gidi làwọn fẹ́ o. Jésù ò dẹ̀ fi yẹn kọ́ wa.
Jésù rí obìnrin opó yẹn, ó rí pé owó tó ní lọ́wọ́ gan tó jù sílẹ̀, ó rí pé there is no stain nínú owó yẹn, owó tó kanra láti ṣiṣẹ́ fún, ó ṣiṣẹ́ fún ni, owó tó is a plain money. Lẹ́yìn owó yẹn gbogbo owó tí wọ́n sọ sílẹ̀, owó ẹ̀jẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ló ń gbowó ẹ̀jẹ̀, wọ́n dẹ̀ ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn yẹn owó ẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ wọn. Ọ̀dọ̀ àwọn Adébóyè Rìdíìmù owó ẹ̀jẹ̀ ni, Winner owó ẹ̀jẹ̀ ni, gbogbo wọn pátá owó ẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ wọn. Owó ẹ̀jẹ̀ tí wọ́n ti pa, owó tèmi àti tiyín làwọn gbà dání tí wọ́n ná yẹn. Tẹ́ bá gbọ́ pé Pastor Adédèyè is a rich person, Olúkọ̀yà is a rich person, ó ní church about 1 million tí wọn ò tiẹ̀ lè kà tán, owó tèmi àti yín ló wà lọ́wọ́ wọn. Owó ẹ̀jẹ̀ làwọn tẹ́ rí yẹn ń lò ní lọ́wọ́. Wípé àwọn tó kó fún wọn, ibi tówó ti jáde sí wọn lọ́wọ́, wọ́n investigate here, wọ́n kọ̀ ní pé owó wọnú àkáǹtì wọn, wọ́n dẹ̀ ń dúpẹ́, aláwọn ń pray fún wọn. Ta lẹ̀ ń pray fún? Mi ò lẹ́ni tí mò ń pray fún. I don't have people that I call. I am a prophet, and what God tells me is what I am doing. I am ready to die wretched than to die as a big man in this world. Kí ni mò ń bá kiri tí mo máa bá yí àwọn èèyàn jẹ́ tí mo máa ní yẹn kí n máa fi yẹn ṣọlá? Ẹ jọ̀ọ́, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ má sí mi, òun ni mo tún sọ yìí, nítorí pé gbogbo ọdún tí a lò láti 1960 to now, it is a wasted years. My father used a wasted years. Think about this. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ̀yin ọmọ Yorùbá ní Nàìjíríà àti gbogbo àgbáyé, màmá wa, they use a wasted years. Bàbá wa, they use a wasted years. Àwa tá a rí yìí gan àti mọ̀ bí tá a fẹ́ gbélé ayé wa gbà. Àwọn ọmọ tá a wá bí nǹkan báwo la fẹ́ ṣe. Kò sídìí tá a ṣe ń jà, nítorí kì í ṣe torí ìtàwa gan mọ́, nítorí àwọn ọmọ tá a bí ká lè ráyé gbé fún wọn, kí wọ́n lè ní ìsinmi ní ọjọ́ ọ̀la, kó má tún jẹ́ pé àwọn ló tún máa kojú ogun táwa tó jẹ́ káwa tún kojú. There is no way, no going back. Yoruba nation must stand. We are not tired. Listen to me. We are not tired. I particularly, I am not tired. Àwa ti di ẹrù wọn sílẹ̀. Kí ló fẹ́ ṣe? Talk to me. Ẹ wo gbogbo àdúrà wọn tá a kà as a president of Nigeria tí kò dẹ̀ sí any single effect in Nigeria. Owó epo wọn, gbogbo ẹ̀ wọ́n, everything wọ́n. Bẹ́ẹ̀ ni ẹ ò fi owó kún owó oṣù wọn. Mi ò máa mọ orú wàhálà yìí o, mi ò máa mọ ohun tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ ò fowó kówó oṣù wọn. Ráìsì wọn, gàrí wọn, owó tó fi rà yẹn ẹ ò fi owó kún, dodo kọ́ dẹ̀ wọ́n. Wọ́n ń pín ráìsì, ẹ̀yin náà ń gbà. Ẹ má gba ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ bá gbà ẹ ti dálẹ̀ wà. Àwa tá à ń fara jìyà fún yìí, tá à ń sáré kiri, tá à ń lọ up and down, à ń lọ sí meeting láti ibìkan sí ibìkan, à ń ṣe campaign, à ń ṣe rally. Àwọn tó ń ṣe gbogbo yìí fún tẹ́ ẹ bá ti gba ráìsì lọ́wọ́ wọn àbí pé gbowó lọ́wọ́ wọn, ẹ ti dálẹ̀ Yorùbá nìyẹn o. Ègún àti èpè tí a wá ń ṣẹ́ afẹ́ máa tẹ̀lé yín, ṣùgbọ́n ò fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ la ṣe tún jáde. Olúwa sọ fún mi lénìí yìí, Olúwa ní kí n sọ fún ó ní kí n sọ wípé ọ̀pọ̀lọpọ̀, ṣé ń gbọ́ mi, àwọn tí ń tẹ̀lé wa lẹ́yìn ó ní wọ́n sì máa já, wá já, nítorí pé ìgbà tí àkókò ni wọ́n ń wò ìgbà yìí bó ṣe rí, ọ̀ndọ́gbọ́n tẹ̀lé wa, tó bá tún yá tó bá tún lè rí ìgbà mìíràn tó tún dé, wọ́n máa já kù lẹ́yìn wa ni. Ó ní ká ṣọ́ra, gbogbo ẹ̀yin agbátẹrù Yorùbá pátá, gbogbo ẹ̀yin aṣíwájú Odùduwà tá fi yín ṣe aṣíwájú, Olúwa ní kẹ́ ẹ ṣọ́ra. Mo ṣì ń tẹnu mọ́ ohun tó Olúwa rán mi lèmi wá ń ṣe ń ta, kì í ṣe pé mo wá gbowó ń bíbà yìí. Mi ò ní kéèyàn kan fún mi lówó. The only thing tó dé mi pẹ̀lú èèyàn pọ̀, I am a prophet, I am a spiritualist, I run spiritual church and I do spiritual work.
even for I send work to everywhere. O tó lè dè mí pẹ̀lú èèyàn pọ̀ nìyẹn, ṣùgbọ́n níbi tí mo wà yìí mi ò wá tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò ní kéèyàn ra credit fún mi, mi ò ní kéèyàn ra data fún mi, I am not here for that. But basically, iṣẹ́ tèmi ṣe ni I am a prophet, I'm a spiritualist, I run spiritual church and I do spiritual work. That is all. Ṣé jọ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko pé kẹ́ jọ kí ẹ jọ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run gbogbo àwọn aṣíwájú gbogbo àwọn agbátẹrù pátápátá ẹ má jẹ́ ká finú tọ́ ẹnikẹ́ni, nítorí pé Olúwa sọ fún wa wípé ìgbà àti àkókò òun ni àwọn máa ń ṣiṣẹ́ sí. Wọ́n ṣe nígbà yìí sílẹ̀ ṣe pé wọ́n tún ń tàn wá, wọ́n tún ń tàn yín pé wọn ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wàhálà yẹn pọ̀. Wọ́n ń tàn yín, wọ́n ti sọ pé kí ẹ má wọ̀rí, ẹ lọ súnmọ́ wọn, ẹ ṣe bẹ́ẹ̀ pé ẹ ti gbà fún ẹ súnmọ́ wọn kí wọ́n lè release anger àwọn a little bit, káwọn lè ráyè penetrate láti ṣiṣẹ́ tó fẹ́ máa ṣe ná. Ṣé ẹ get mi? Òun lolúwa ń sọ fún mi tẹ̀kẹ́ ní láti wà very careful. Ọ̀pọ̀lọpọ̀ tó bá lóhun ti gbọ́, ọ̀pọ̀lọpọ̀ tó bá lóhun ti gbà, ọ̀pọ̀lọpọ̀ tó bá lóhun ti tẹ̀lé Yorùbá nation, ẹ ní sùúrù fún wọn dáadáa. A ò ní ká bá wọn jà, ò bẹ́nikẹ́ni jà, ṣùgbọ́n ẹ ní sùúrù fún wọn dáadáa kẹ́ má lọ fall pátápátá sí wọn lọ́wọ́. Òpó tó lúwa fi wọn wà ní pé wọ́n rán wọn náà ni lókè ẹ má wọ̀rí, ìwọ má ṣe bẹ́ni pé ìwọ wà lọ́dọ̀ wa báyìí, ṣe bẹ́ẹ̀ pọ́dọ̀ wọn ló wà kẹ́ wá máa advice wọn wípé ẹ sì ní sùúrù báyìí, ṣé pé mo ti súnmọ́ yín ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ṣọ́ra gbogbo ẹ̀yin agbátẹrù Yorùbá. Nígbà tí wọ́n bá jẹ́ kẹ́ ṣe báyìí tán tí kì ojú ọjọ́ bá padà yìí, ẹ máa rí pé wọ́n máa fall padà síbi tí wọ́n ti wá. Òun lolúwa ní kí n tó bá yín sọ ní alẹ́ yìí. Èmi ni ọmọ yín Baba Confirm JP. Ẹ ṣe gan ni, ẹ bá ń fi kíní ìránṣẹ́ sí everywhere, gbogbo ibikíbi tó jẹ́ kí fídíò yìí dé ni kẹ́ ẹ fi ránṣẹ́ sí. Ẹ má delay ẹ̀ pátá, tètè ẹ bá delay fídíò yìí ẹ ti delay a lot of things. Ẹ máa delay a lot of things. You can't delay it. Àwọn èèyàn ní láti share in this wisdom. They have to. Àwọn tó jẹ́ kí wọ́n gbọ́ ohun tá à ń sọ yìí, wọ́n ní láti dọ̀. Ẹ share, ẹ dẹ̀ jọ, ẹ lọ subscribe sórí YouTube wa. God bless you. Ojú òní tí yìí, a máa padà ríra. Mi ò tí ì dé o, mò ń bọ̀.